wọn lọ bẹ̀rù. sallallahu alaihi wasallam. Tẹ́wú tó bá yẹ kú ni ẹ máa ké sí mi lágbárí. Salataka báwo ló ń bẹ̀rẹ̀ lẹ́nu. Salataka jẹ́ kí n jẹ́ kó wọ́n pa mí. salataka báwo ló ń bẹ̀rẹ̀ lẹ́nu. Nígbà tá a bá ń ṣe fàárí lérí ọ̀rọ̀ Ọlọ́run tá a bá ń ṣe tani rojọ́. Salataka báwo ló ń bẹ̀rẹ̀ lẹ́nu. Tá a bá ń ṣe fàárí lérí ọ̀rọ̀ Ọlọ́run Ànábì tó rìn láti Mákà lọ Mádínà. Ìwọ àfa àwa fẹ́ ṣe wáàsí ọ̀tọ̀ lẹni tí ń bọ̀ kágbádá ọ̀tọ̀ lẹni tí ń bọ̀ gbé máìkì sẹ́nu ọ̀tọ̀ lẹni tí ń ṣẹ̀ṣẹ̀ ń da ọ̀bùrẹ́ńdà sí ọ lérí. Salataka Ta ló sọ fún ọ pé sí Ọlọ́run tó fẹ́ kẹ́wọ̀n Ọlọ́run ti gbà. salataka daiman rabbana amin. Tí fàárí tí wọ́n pọ̀ jù sí Ọlọ́run tó fẹ́ gẹ́ lọ. Salataka daiman rabbana amin. Ìjọ tá a bá kú tí wọ́n bá gbé wá sínú kòtò ta lẹni tí ó da ọ̀bùrẹ́ńdà lé wa lórí ńlẹ̀. Salataka daiman rabbana amin. Ẹ wá dúró ìfaragbolẹ̀ tó ń ṣe Ọlọ́run. Allahu alaihi wasallam. Ẹ yóò bó ń ṣe Ọlọ́run dáadáa. Alali Mukhtar Sayyidina Muhammad. Alali Mukhtar Sayyidina Muhammad. Wọ́n bú wa bàbá Hariri Alali Mukhtar. bí bá a máa ń tà ń ṣe. Alali Mukhtar. Ẹ̀yin ó wà nínú ìjọ àfa wọn náà máa ń tà ń ṣe. Alali Mukhtar Sayyidina Muhammad. Bàbá wa Àkíkí ẹ̀yin ó wà nínú ìjọ aláàfà wọn náà máa ń tà ń ṣe. Alali Mukhtar Sayyidina Muhammad. Ìdáná ṣẹ́fẹ̀ ṣàhátà ẹ wà nínú ìjọ aláàfà wọn náà máa ń tà ń ṣe. Olùdí nàbí yìí tà ń ṣe tá ń péjọ rẹ̀ yìí. وفيه يسر Ẹ̀yin bó ń ṣe. وفيه يسر ولخيرات فضل. وفيه اليسر والخيرات صاحي. وفيه يسر والخيرات صاحي. تنال الفوز من ذكر محمد. تنال الفوز من ذكر محمد. Bọ́ọ̀bá fẹ́ wọnú 2020 tó sì fẹ́ kí gbogbo nǹkan máa tì 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 tì. وفيه يسر Báyìí ló bó ń ṣe Ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta. Ànábì Muhammadu àfáwà àgbà Ibn Taymiyyah. وفيه يسر Ẹ máa fún gbogbo àwọn tí ń bá ní mọ́lúdì nàbí yìí ọ̀dà ẹ máa bá wa fún wọn lésì. وفيه يسر والخيرات صاحي. Ẹnu tiwa ò gbá ká bú àfáà kan. Àwọn tó bí àwọn ọ̀kọ́ wa ká máa bú àfáà kan. وفيه يسر Bẹ́ẹ̀ bá rí ẹni tí ń yọ sùtì ẹnu sí gbogbo àwọn àfáà ẹ lọ́wọ́ àwọn tó bí ẹ̀ẹ́dì pẹ́ẹ́nì eré òbí ni. وفيه يسر Àfáwà àgbà Ibn Taymiyyah. Faqih وفيه يسر muhadithun. وفيه يسر Bẹ́sẹ̀ والخيرات صاحي. àwọn ni wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní at-ta'dhimul mawlidin nabi. صلى الله عليه وسلم. Kágbé títóbi fọ́jọ́ bí ń ṣe ńlá ẹ bá mójútó àwọn ọmọ yẹn وفيه يسر torí fídíò. والخيرات صاحي. تنال الفوز من ذكر محمد. تنال الفوز من ذكر محمد. At-ta'dhimul mawlidin nabawi sharif. وفيه اليسر Kágbé títóbi bàbá wa Yahya fọ́jọ́ bí ànábì وفيه اليسر bá a ti gbé títóbi fún yìí. وفيه اليسر واتخاذه موسما ká sì kójọ ká wáyé kan bá a ti kójọ yìí ní ti torí ń ṣe Ọlọ́run. وفيه اليسر والخيرات صاحي. àfọwọ́ Ibn Taymiyyah ó ní qad yaf'aluhu Allahu an-nasa fayakunu lahu fihi hajrun 'azim. تنال الفوز من ذكر محمد. ó ní ká kójọ báyìí ká sì máa ṣàṣàlátù fún sí Ọlọ́run báyìí. وفيه
apá kan èèyàn kan ti ṣe kọjá. وفيه يسر ó ní pẹ̀lú bí wọ́n ti ṣe yẹn wọ́n ṣe é tinútinú tọkàntọkàn. وفيه يسر kì í ṣe pé torí nǹkan kan ni wọ́n fi ṣe torí ìfẹ́ ànábì ni. صلاتك دائما وبيانا àfáà Ibn Taymiyyah ó ní gbogbo àwọn tí wọ́n ṣe ọjọ́ ìbí ànábì tinú tọkàn tí èso pé torí pé wọ́n ń wá pẹ̀tà ń bẹ̀. صلاتك دائما وبيانا ó ní bí wọ́n ti ṣe é wọn ni jáìzún kò ṣe é wọ̀ mẹ́ kò sábúrú mẹ́. على المختار سيدنا محمد على المختار سيدنا محمد. tó o bá lọ wọnú Majmu' Fatawa tí Ibn Taymiyyah ṣe nínú tírà wọn 1634 ọ̀rọ̀ tí mo sọ yìí ọba ń bẹ̀. يقولون قوم أن مولد بدعة ولم أرى في بدعة في ثناء محمد. bẹ́ẹ̀ máa ń sọ pé ká kójọ torí ó ń ṣe ọ̀rọ̀ pé kò dáa àwọn tí wọ́n ń lọ kílọ̀bù tí wọ́n ń lọ jó wọ́hò irú ìdájọ́ wọlé fẹ́ ṣe fáwọn. يقولون قوم أن مولد بدعة irú ìdájọ́ wọlé á ṣe fáwọn. يقولون قوم أن مولد بدعة. nígbà tẹ́ ẹ bá ń sọ pé àwọn àtàwọn kójọ ń ti torí ó ń ṣe ọlọ́run pààrọ̀ náà àwọn tí ń lọ jó kílọ̀bù kí ni àwọn tó wá wọ̀. يقولون قوم أن مولد بدعة. àwọn tí ń fi bọ́ọ̀lùgbò tí wọ́n mú tí wọ́n mú pàyà tí wọ́n mú kókóyè tí wọ́n mú bòlùkùtù tí wọ́n mú panápaná. أن مولد بدعة. nígbà táwọn àtàwọn yóò bọ́ ànábì tẹ́ láwọn ò wọ̀ náà kí làwọn wà kí làwọn wọ̀. أن مولد بدعة. àbẹ́yìí tó dáa tá a bá ti wà nínú hálùpọ̀ báyìí ìwọ tó ń ṣe mòlúdi sí wà ànábì ń bẹ lọ́dọ̀ rẹ̀. ìyá alásàlátù bàbá àdínì ìyá sáwí àdìgbàbùwò tí wà ànábì ń bẹ lọ́dọ̀ wa. ìwọ náà máa bíra rẹ sọ ní wàtá ànábì ni. gbogbo nǹkan bẹ́ẹ̀ lè ká máa rí kọ́ lọ́dọ̀ ń ṣe ọlọ́run fi sọ fún wa nínú Al-Qur'ani wípé a'udhu billahi minash shaytanir rajim wa ma arsalnaka illa rahmatan lil alamin. أعوذ بالله أرسلناك إلا رحمة للعالمين. bàbá wa hàrí ọlọ́run ní ìrẹsì ọlọ́run àwọn ọlọ́run la gbé ọ dìde وما أرسلناك àwọn ọlọ́run la gbé ọ dìde láàánú. وما أرسلناك àwọn ọlọ́run la ní kó máa jẹ́ ìkẹ́ kó máa jẹ́ ìgẹ̀ kó máa jẹ́ àánú. وما أرسلناك إلا رحمة للعالمين. ẹgbẹ́ mi wí ẹgbẹ́ mi wí. وما أرسلناك ìlà للعالمين. ṣé wọ́n láàánú ọmọlàkejì rẹ̀ إلا رحمة للعالمين. ó sì lóun kójọ ti torí ta nábì. إلا رحمة للعالمين. ṣé wọ́n ṣàánú ẹni ó sunkún wá sọ́dọ̀ rẹ̀ ṣe ràn án lọ́wọ́. إلا رحمة للعالمين. àfọ̀rẹ́tàrí mi àwọn alájì wọ́n fún wa ní 100,000. Allahu Akbar gbogbo ládàá tó gbà níjọ́ àlùkìyámà náà ló ti gbà láyé o. إلا رحمة للعالمين. àwọn alájì fún wa ní 1 million aráàlú ilé rẹ̀ ó sì sunkún wá bá ní kọ̀kọ̀ kó o fẹ́ sanwó school fees tí ò pé 60,000 o sì rí i fún o tún fajá sójú ọ̀nà ni. ما أرسلناك إلا رحمة للعالمين. gbogbo ọ̀pọ̀ tí ẹ bá wà láyé owó ló ní ni ọlá ló ní ni iyì ló ní ni ipò ló ní ni ọlọ́run ni ó fi ṣe إلا رحمة torí ìdájọ́ tó bá wá láàárọ̀ ó lè mú wà lọ́sàn. إلا رحمة إلا رحمة للعالمين. ẹ dákun
nábì ẹ jẹ́ kí ìwà nábì ó máa wà lára wa ẹ jẹ́ á máa ṣàánú ara wa. وما أرسلناك إلا رحمة للعالمين. ọkọ àti ìyàwó kan mẹ́nu lẹ́jọ́ kan. وما أرسلناك bàbá wa Hakiki. إلا رحمة للعالمين. wọ́n jókòó ẹ dákun ẹ gbọ́ ìtàn yìí dáadáa. إلا رحمة للعالمين. jalasa yawman yakulu huwa wa zawjatuhu wa bayna aydihima dajajatun mashwiyatun. إلا رحمة للعالمين. ọkọ àti ìyàwó ni wọ́n wá ń jẹ adìẹ tí wọ́n roast wọ́n ń jẹ lọ́wọ́ tí wọ́n ń gbádùn orí ara wọn ṣé ti mọ àwọn adìẹ tí wọ́n máa ta sérí náà odidi rẹ̀ wọ́n ń yá jẹ ọkọ ń fi síyàwó rẹ̀ lẹ́nu ìyàwó rẹ̀ ń fi sọ́kọ lẹ́nu. إلا رحمة للعالمين. kò pẹ́ sígbà tí wọ́n ń jẹ lọ́wọ́ lẹ́nìkan ládùúgbò wọn ló bá wá wọlé ó kànlẹ̀kùn kókókó. ما أرسلناك ó ní ẹ dákun ẹbùn mi jẹ nítorí Ọlọ́run látàná lòun ti jẹun gbẹ̀yìn. ما أرسلناك òun ní tóun fẹ́ jẹ lòun fi wá bóun ti wáyìí. ما أرسلناك ọkọ ìyàwó ló jáde sẹ́nu ọ̀nà rẹ̀. إلا رحمة للعالمين. bọ́kọ ìyàwó ti jáde orí ẹni yìí ó ní kí ló dé táyì máa dààmú wa báyìí lásìkò tá à ń jẹ ìgbádùn lọ́wọ́. إلا رحمة للعالمين. tí ń gbádùn ayé ara mi lọ́wọ́. إلا رحمة للعالمين. èmi àti darling èmi àti honey ما أرسلناك wọ́n tàràdàhù wọ́n tàràdàhù. ما أرسلناك ó pariwo mọ́ ó lé ó ní wo lòsì kí ló ṣe tẹ̀yìn olòsì máa dààmú àwọn olówó báyìí. ما أرسلناك kò sí ọ̀rọ̀ tí o sọ sí i sọ́dọ̀ tó ń bẹ lára tiẹ̀ náà tó sì ló ń yẹra súnà. ما أرسلناك ń bẹ lára àwọn àfa àti ìnílì chẹ́ǹjì kékeré kan lọ́wọ́ gbogbo yẹn láti jùlọ. ما أرسلناك ṣé wàá nẹ́bí nù ni. إلا رحمة للعالمين. orí ìwọ lọ́wọ́ ṣe fún ọ tó wọ́n fi eré kaná tó fi ń kí àwọn ẹgbẹ́ bàbá láàrin. إلا رحمة للعالمين. tó lè rẹ́rìn láàárọ̀ kó sunkún lọ́sàn. إلا رحمة للعالمين. orí ìwọ ní bẹ̀ lọ́wọ́ rẹ tó jẹ́ kí gbogbo èèyàn gbádùn mọ́ àwọn tó ṣe bẹ́ẹ̀ fún lánàá mo ní wọ́n wà lórí. إلا رحمة للعالمين. ẹja láàánú torí Ọlọ́run ọkùnrin yìí wá lọ tìbànújẹ́ àṣebó ti ṣe òun ti bí Ọlọ́run nù. إلا رحمة للعالمين. ìṣàjẹ́ àti ìdùnnìyà ilẹ̀ ìkáfàjù dìbì ha aláǹnàṣì túrọ̀ ìnáha tẹ́tàkàlábù wàlálẹ̀ jùúdù ìfúnníhà ìṣà ìhà kẹbẹ̀lẹ̀tì wàlálẹ̀ bùkúlù yóbùkíhà ìṣà ìyà tẹ́sàhábù. báyé bá ń bẹ lọ́dọ̀ rẹ lónìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ rotation ni o ìmọ̀ yí ni tó bá yí lọ́dọ̀ rẹ lónìí bọ́ọ̀ bá lò lòkulò wọ́n gbà lọ́wọ́ rẹ wọ́n gbé fẹ́ lómi. ẹ̀yin náà ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ nílọrin ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ nílọrin ní bíi ọdún 8 sẹ́yìn ẹni tí ó rò pé wọ́n lè gbé òun pò nínú pò ọlọ́run lèmi ọlọ́run tí mo ti ní múlíkà máa ń tẹ̀sà wọ́n tẹ̀ ń zíwò lè múlíkà ní máa ń tẹ̀sà وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. ẹ̀mí yóò gbé حياكم الله. èmi náà ní ń fa ni tuntun حياكم الله. àyàfọwọ́ láti wọ́n máa wí náà. إذا جاءت الدنيا إليك فجود بها. abiyamọ tó fẹ́ pàṣẹ ayé tó ti fẹ́ kọ́ máa ń kọ́ máa káàkiri láyé olóògbé ẹ̀nàbí lẹ́ẹ̀mẹ́ta wìtìwìtì. إذا جاءت الدنيا
àṣẹ ti bí Ọlọ́run nínú ó ti bí Ọlọ́run nínú tó ṣe o bọ́ọ̀ bá ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ má ṣe bẹ́ẹ̀ má o. إذا جاءت الدنيا إليك فجود بها. láàrin oṣù méjì ọba ńlá ọba tí èkó lójú kan kó tó mú ni. Allah. ẹ̀dá ní máa wáyàn tí kó tó mú yàn. Allah. tọ́lọ́run ò rí bẹ́ẹ̀. láàrin oṣù méjì gbogbo nǹkan bá dàrú. olówó mọ́ bísínẹ́sì ọ̀parẹ́ owó parẹ́ ọlá parẹ́ iyì parẹ́ àgbéga parẹ́ kódà ìyàwó tí wọ́n jọ ń jẹ chicken tí wọ́n ń ròsì náà ìyàwó náà tó kọ́ ọ lẹ́ ọ lọ. إذا جاءت الدنيا إليك فجد بها على الناس طرا. إنها شوقاتي أنا حياكم الله. gbogbo ẹ̀ ló yé wa sí bí o bá ṣe pé spíkà tí ń tí kan dún bí ọ̀sán yìí ولا الجود mo fẹ́ máa ran tán yẹnyẹn níwájú ṣéwù ṣáàkà ولا الجود tí bàbá mi àrírí tí wọ́n mẹ́mẹ́ ولا الجود ọkùnrin Ọlọ́run bí wọ́n ti kájọ náà lọ́fẹ́ tí ó fara kó bá bu àyà. ولا الجود يفني إذا هي كملت ولا البخل يبكيها. ṣé o hakiki ẹ rí i pé ajá òun máa gbó mọ́ yàn ni. Allah. gbogbo ẹni tẹ ẹ bá rí tí máa ṣẹnu jágajàga dáradára ni ajá ni ọmọ kékeré ní padà mọ́kò tí ilẹ̀ májá ti fi hàn lọ. ولا البخل يبكيها إذا هي تذهب. àmọ́ ẹkùn yóò da kẹ́jẹ́jẹ́ sínú igbó inú igbó sì máa mì kìtìkìtì. ẹkùn náà ló dùnkún yìí. إذا جاءت الدنيا إليك فجود بها على الناس طرا. Nabi ẹ̀ sì yóò bá àná. inú ẹlòmíì máa ń dùn bí ẹ̀jẹ̀ ṣe yìí ayé ẹlòmíì sì ti bàjẹ́. إنها تتقلب. èmi kọ́ mo kó bọ̀ àwọn bàbá rẹ̀ ló kó bọ̀. إنها تتقلب. bínú rẹ̀ bá dùn sóore máa try. إنها تتقلب ẹ ṣe wọn àfa. على الناس طرا. lẹ́yìn tí kẹ́ni kankan máa mú wa mọ́. إنها تتقلب. jagunjagun báyìí. ولا الجود يبكيها ولا الجود يفنيها إذا هي كملها. ọba yorùbá ń ṣe ọlọ́run. ولا الجود yorùbá nàbí dáadáa. ẹ máa wọ ọlọ́run ọba ńlá ọba buhaya. láàrin oṣù méjì tí gbogbo nǹkan dàrú tán ọba wa Hariri tí gbogbo nǹkan dàrú tán ìyàwó rẹ̀ tó ti lọ yẹn ó wá rí mari ó fẹ́ ẹlòmíì tó wá fẹ́ ọlọ́run burú púpọ̀ máa ṣèkà èyí rẹ̀ dàrú àlè sọ fún ọgbọ́n ọmọ ṣèkà bá ọba kun ọlọ́mọ lẹ́kún wọn náà padà sọ ẹ̀jẹ̀ lérí tiẹ̀ máa bá tèèyàn jẹ́ bọ́ńdù àgbákò lọ́wọ́ gbé fún wọn náà. a máa sọ pé ẹ má ṣe ká máa ṣe ká èyí rẹ̀ yá dànù. وما أرسلناك إلا رحمة للعالمين. wá sí ti sun ilé yorùbá nẹ́bí kan. وما أرسلناك إلا رحمة للعالمين. ọkọ ní ìtọ́fẹ́ ọlọ́gbò háyà. ما أرسلناك. irú ìṣesí tí wọ́n wà bí oṣù mẹ́ta sẹ́yìn tí wọ́n ń jẹ chicken lọ́wọ́ wọ́n tún wá ń jẹ chicken náà. ما أرسلناك. ṣàwárà pẹ́ńbẹ́. ما أرسلناك. àwọn iyán tí máa gbé àwo nídìí tìdítìdí. ما أرسلناك. àwọn iyán kan bẹ yìí máa gbé àwo ṣé ìwé fúnra ẹ̀ yóò fà tìdítìdí. wọ́n ń jẹ iyán wọ́n ń jẹ sàláàdì. lẹ́ẹ̀kan náà ẹnì kan bá tún kan lẹ́ẹ̀kan kọ́ kí láǹfààní erí tó ń bò tó níwà. kí láǹfààní agbádá wèrè tó ń wọ káàkiri tó jápa.
رحمة للعالمين ọ̀làánú إلا رحمة للعالمين. wọ́n bá help wá sọ́dọ̀ rẹ̀ wọ́n postpone àwọn èèyàn wọ́n parọ́ fáwọn èèyàn ó parọ́ fọmọ tiẹ̀ náà. إلا رحمة للعالمين. ó kanlẹ̀kùn bó ti kanlẹ̀kùn ọkọ obìnrin yìí wá ní lọ́wọ́ wo ta ló wà ní ẹnu lẹ̀kùn ó ní ẹ má wulẹ̀ sọ pé ẹnìkan kan ti ń bẹ lẹ́nu lẹ̀kùn ebi ní ń pa òun. رحمة للعالمين. ẹ dákun ẹ fún oúnjẹ fún un ẹ ṣàánú. رحمة للعالمين. ẹ máa wọlé ọ̀hún ọkọ bára ní ọkọ mi tó fẹ́ ó ní wọ ìyàwó mi oúnjẹ yìí pọ̀ náà tẹ́lẹ̀ yàgbá sí méjì gbé ìdá kan lọ́ọ́ gbé fẹ́ni tí ń bẹ lójú ọ̀nà. رحمة للعالمين. ìyàwó lẹ́nu ọ̀nà bó ti sílẹ̀kùn ó jẹ́ ọkọ rẹ̀ àkọ́kọ́ tàná. رحمة للعالمين. bọ́lọ̀ bẹ́ẹ̀ ti gbọ́lọ̀ ń tóbi òun ni ń jẹ́ àpè bọ́lá bẹ́ẹ̀ náà máa ṣe bẹ́ẹ̀. أرسلناك إلا رحمة للعالمين. ó jẹ́ ọkọ àárọ̀ rẹ̀. رحمة للعالمين. bó ti fojú kan lójú ọ̀nà ó gbóúnjẹ fún ó sáwọlé padà. رحمة للعالمين. bàtà tí kò ká à ń ṣe dídá ṣé ó hàgígí amírùn mọ̀hàjírì ń bá sun ẹkún. رحمة للعالمين. gbogbo ọ̀rọ̀ ẹkún láyé ọdún yìí nílò òpin yìí mọ̀jà bá wọn sùn kán lé ọlọ́run. رحمة للعالمين. orí bí ọlọ́run ti ń àwọn èèyàn lè mọ̀ ní ending December yìí ọwọ́ àṣàmì ọtún vibrate sí. رحمة للعالمين. àwọn kan sunkún lọ́wọ́ báyìí fa. للعالمين. ọmọ ṣẹ̀ṣẹ̀ kó àgbákò sínú ilé mi báyìí. للعالمين. àní bá ọba fẹ́ ṣàgbákò ààyè bá sàmì dáadáa. وما أرسلناك إلا رحمة للعالمين. ọkọ ìyàwó ní ìwọ ìyàwó mi kí ni ń pọ̀ lẹ́kún tó ń sunkún tó báyìí. ó ní bẹ́ẹ̀ ni ما أرسلناك. n ti ń pa mí lẹ́kún ní wípé ẹni tẹ́ ní lọ́gbìn kan fún níta olùntọ̀hún ó ní ọkọ àárẹ̀ òun ni. ما أرسلناك. bọ́lá ti wá dá a padà sípò tó dá a padà sí yìí ní ń pa òun lẹ́kún torí ẹni tó lówó tó lọ́lá tó níyì tó nípò. ما أرسلناك. owó wẹ̀lẹ̀ ló ní tó ọlọ́run ò lè hàn ọ́ lé mọ̀. ما أرسلناك. ìmọ̀ mélòó ló ní tí ọlọ́run ò lè gbà á láàrin ìṣẹ́jú. ما أرسلناك. orí ìwọ ní bẹ lọ́wọ́ rẹ tó fi ń sakọ. ما أرسلناك. ó ní tí ń pa òun lẹ́kún náà ni. ما أرسلناك ṣeun رحمة للعالمين. ṣeun. وما أرسلناك إلا رحمة للعالمين. ó ní tí ń pa lẹ́kún nù. ó léyìí òun á tún kéré. ó léyìí tó tún dùn yìí tó dùn yìí òun lọ. ọlọ́run tí ń bá sọ fún ọ yóò yọ ọ lẹ́nu. ما أرسلناك. ó ní kí ni ọkọ mi. ما أرسلناك. ó ní ẹni tẹ̀lé lánàá alubára tẹ̀lé lánàá ó ní èmi náà ní. ما أرسلناك. èmi náà lọ́n padà gbé yẹn ṣááwù rẹ̀ dé fún lónìí. ما أرسلناك. ó ní ìmọ̀ pé wọ́n gan-an lẹni tó lé mi lọ́kọ rẹ tó lé mi lánàá yẹn. ما أرسلناك إلا رحمة للعالمين. wà má àrísàlẹ̀ náà ká إلا للعالمين. ló bá rí i pé fátìlù ṣe ilá yóò tì í. ẹni tí ò ní nǹkan ìbú yàn ما أرسلناك. ló bá fìdí jálẹ̀. ما أرسلناك. ẹ dákun torí ọlọ́run ẹ̀wù ẹ̀kọ́ ni mo fẹ́ tẹ̀ ẹja mọ́ ń bẹ̀. ما أرسلناك. o lè wà nínú ọ̀la lónìí bọ́ọ̀ bá lo ọ̀la náà dáadáa wọ́n gba ọ̀la náà kúrò lọ́wọ́. ما أرسلناك. gbogbo ẹni tí ń sọ̀kún ọwọ́ skul lọ́dọ̀ rẹ sọ̀n fún wọn àgàgbọ́ fún ọmọ ọlọ́mọ tó sọkún wá nù ilé rẹ ìbákan girlfriend ló ń kówó fún. ما أرسلناك. ó jọra mọ́tò tó girlfriend. ما أرسلناك ẹnìkan sì ń béèrè 5,000 orí fún. إلا ebi ń pa àwọn ará ilé rẹ ó sì ná ọmọ wa bọ̀ bí tòlótòló. إلا رحمة للعالمين. àwọn
alájì náà ń bọ̀ wá yẹn torí owó bàná owó tí ó ná lójú agbo àmọ́ kò lè ṣe bàná nínú ilé. bẹ̀rù Ọlọ́run bá ọba ń lọ síbi hálùkọ ànábì ìwà ànábì ni ẹja mú ọ̀rọ̀ ànábì ni ẹja mú àánú ẹja láàánú ara wa. lọ́run rí ọ orí kọ́kọ́ rẹ àánú ni ẹja ní síra wa bá ọba láàánú síra wa wà láyà yíyí tó dájú báyìí lọ.